èyí ni apá kẹta tẹ máa fi mọ̀ wípé alukuran kò complete. Mo ṣe fídíò kan láàárọ̀ brother kan wá sọ̀rọ̀ lé lórí pé kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe lọ. Wọ́n lọ gbọ́ fídíò yẹn throughout fídíò yẹn mi ò rí ẹ̀kọ̀kan kọ́nú ẹ̀. Ẹni David ó ti ṣẹ̀ ó lọ sáì lọ dẹ́jọ́ ó ṣe kinní kan ṣé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń bẹ̀ yẹn nìyẹn. Ibi tá ti sọ pé ìtàn yóò complete ẹ̀yin máa ṣe párẹ́sì yóò tún wá ní jẹ̀mí o. Mo máa ń gbọ́ pé tí ọba máa ṣe párẹ́sì ni ó yẹ kó supersede the original one but títí èyí tí ẹ̀yin sọ yóò wà inferior sí normal one. Ẹni pẹ́pẹ́sẹ́ àwọn wọ́n jà wọlé ìgbà tẹ́ sọ pé wọ́n jà wọlé at the end of the day tó wá sọ pé wọ́n wá fi interview ànábì àwọn tó jà wọlé tẹ́ sọ pé wọ́n jà wọlé láti bẹ̀rẹ̀ lẹ wá sọ pé wọ́n wá ṣe prank fún àwọn tó jà wọlé yẹn. Ṣé Jubril ló rán wọn sí David? Báwo ló yẹ mọ̀ wípé kọ́ lọ bá àbí kí lọ̀rọ̀ wọn ṣe kan David in the first place? Ìgbà tó ń jà ṣé wọn ò lè parí ẹ̀ ń ta? Ibi tẹ́ má ti mọ̀ wípé parable tí prophet Nathan tó sọ nínú bíbélì òun ni prophet Muhammad sọ di historical event nínú alukuran. Ẹ mọ̀ pé mo dẹ̀ wá promise yín pé tí ẹni muslim kan bá ti ṣe fídíò máa sọ reason ti prophet Muhammad tó fi sọ̀rọ̀ nípa prophet Nathan nínú alukuran. Ẹ súnmọ́ bí ẹ tó wá gbọ́ ilé mi ò ṣẹgbẹ́ yín. Ẹ rò pé kí wọ́n máa sọ àyà ni. Nígbà tí mo wà ní school èèyàn tó sọ òyìnbó jù olódo ni so o lè máa sọ language kí ọpọlọ rẹ kó má pè. Kí ló fẹ́ kó jẹ́ pidgin ló ń sọ ọ̀rọ̀ tó ń sọ kó mú ọpọlọ wájú èèyàn tó ń sọ òyìnbó lọ òun gọ́gọ́ la fẹ́ gé nínú ẹ̀ kò ń ṣe pé kó máa ká àyà gọ́gọ́ ní kókó no ó fẹ́ nímọ̀ ni. Reason tí prophet Muhammad ò fi include the prophet Nathaniel ni wípé ṣẹ́rí ìgbà tí prophet Nathaniel tó bá David sọ̀rọ̀ ó sober ó wà remorseful pé ikọ̀ tó ń ṣe yìí kò dáa. Prophet Muhammad ò dẹ̀ láìkè kí wọ́n máa bá òun wí ó lè challenge prophet Muhammad pé ikọ̀ tí prophet Muhammad ṣe kò dáa. Ẹ mú wá nínú alukuran mo tún fún yín lásàmẹ́tò ibi tí ọkọ̀ ti ń correct prophet Muhammad tó lọ láyà kàlàfíà ẹ tún mú wá. Ibi tí a máa ti mọ̀ pé mi ò ṣẹgbẹ́ yín kò yẹ pé ká lọ máa kàwé kan tí èèyàn kan ti kọ kí a máa kó ọpọlọ títí wọ kí lóun náà lè dárò òun la kéde odò à ń wá. Ìdí kejì tẹ́ máa tún wá mọ̀ wípé ó ní reason láti tún yọ prophet Nathaniel tí prophet Muhammad máa fi yọ prophet Nathaniel nínú story David àti Bathsheba ni wípé ìgbà tí prophet Nathaniel wá tó wá sọ nǹkan tí King David ṣe prophet Muhammad náà ti ṣe irú ẹ̀. Ẹ lọ wo gbogbo ẹ ń fẹ́ dárúkọ wọn ìyàwó prophet Muhammad mẹ́ta sí mẹ́rin yìí ẹ lọ wo nǹkan tó pa ẹni tó kọ́kọ́ ń fẹ́ mi ò ní dárúkọ ẹ náà ẹ lọ gbá research Juwariya Safiya Rihanna àti Zainat àbí Zainab dẹni ẹ lọ wo nǹkan tó end àwọn ọkọ wọn tó kọ́kọ́ ń fẹ́ before kí prophet Muhammad tó ẹnu mi ò gbà. Ẹ kọ́kọ́ lọ wo ìtàn ikú táwọn ẹ kọ́kọ́ kú. ẹni mi ò ń ṣẹgbẹ́ yín tí bá tún wá ju ọ̀rọ̀ fún yín pé wàá mi ò lè face Akadib gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ bọ́ tí bá ju òun fún yín kẹ́ lọ bèèrè lọ́wọ́ Akadib mo believe pé pẹ̀lú muslim tẹ́jọ́ yẹ kó lè dá yín lóhùn but tó ọ̀gbẹ́ni ọba pòfò lómi ò ń ṣẹgbẹ́ yín. Allah mọ̀ wípé òótọ́ ni mò ń sọ Elédùmarè mọ̀ wípé òótọ́ ni mò ń sọ ìdí òdodo kẹ̀lé akédodo àmàdúró sí.